Níjẹ̀jọ́ ó níbi tí a parí iṣẹ́ wa sí lórí iṣẹ́ Àbínibí Yorùbá. Mo ti ẹgbẹ́ iṣẹ́ àmúrelé kan fún wa. Mo ní kí ni ìlù àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lù àti wípé ojú wo gan ni àwọn ènìyàn ni wọ́n fi rí iṣẹ́ àná. Ní ẹ̀yìn kí ẹ wá lè rí àwọn ìdáhùn tó múnádóko lórí ìbéèrè tí mo béèrè yẹn gan. Òun ló mú mi wá sí ọ̀dọ̀ gbajúgbajà àti ẹja ńlá tí ìwọ wá gbé lórí ètò lónìí, tó lè sọ̀rọ̀ nípa iṣẹ́ àyàn gangan, tó lè sọ ìdáhùn sí ìbéèrè tí mo béèrè lórí ètò níjẹ̀jọ́, tó lè sọ pàtó ojú gan sí àwọn ènìyàn tí wọ́n fi rí iṣẹ́ àyàn. Ẹ máa bá wa ká lọ. Ẹ máa káàsán olóòtú. Kí ni orúkọ kan nípa? Orúkọ tèmi ni Olúwaṣẹ́gun Àyànlákin Àyànbí. Olúwaṣẹ́gun Àyànlákin Àyànbí. Ta ni Àyànlákin? Ta ni Àyànbí? Àyànlákin ni orúkọ àyàn ti tèmi. Àyànbí yìí ni orúkọ bàbá mi. Àyànṣẹ́gun. Ṣé a máa sọ pé Àyànṣẹ́gun? Sọ pé Àyànṣẹ́gun. Olúwaṣẹ́gun. Olúwaṣẹ́gun. Láti fi ẹ̀sìn àmútọ́ wá fún wa lẹ́tí mú Olúwaṣẹ́gun. Ṣùgbọ́n orúkọ ìdílé yín gangan ni Àyànlákin. Àyànlákin. Bàbá mi, ẹ mọ wọ́n tí ọmọ ọdún mélòó bá? Mo ti lé díẹ̀ ní ọmọ 40 ọdún. Ẹ máa pẹ́ láyé lágbára náà láṣẹ aláwùrà. Ẹ máa pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́. Ẹ máa fi iṣẹ́ àyàn yìí, ẹ máa fi lé ọmọ lọ́wọ́. Àmì àṣẹ. Ní òtí ẹ̀ mọ̀ bóyá ẹ ti fi lé ọmọ lọ́wọ́. Mo ti fi lọ́mọ lọ́wọ́, ọmọ mi ti ń lè dáadáa. Yorùbá tiẹ̀ ti sọ pé iṣẹ́ téèyàn bá ń ṣe, téèyàn bá ti lè fi lọ́mọ lọ́wọ́, irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó ṣe iṣẹ́ gidi. Ó ti tó bí ọdún mélòó sí tí ẹ ti ń fi iṣẹ́ àyàn yìí ṣiṣẹ́ ṣe. Bàbá ní ká wò ó tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ṣe yàtọ̀ pé mò ń lù nínú ilé tẹ́lẹ̀. Ó ti ń lọ bí 30 ọdún. 30 ọdún? Yes. Bẹ́ẹ̀ ni tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ṣe Ṣé ẹ ti fi ọdún mélòó gan-an ni ẹ̀yin kan fi kọ́ṣẹ́? Èmi ò kọ́ṣẹ́ àyàn, àjẹbí ni. Mo mọ̀ pé àjẹbí ni, ṣùgbọ́n èèyàn ṣáà máa ní ọ̀gá kan tó máa jẹ́ bíi kíní fún bí ìtọ́ ẹ̀ wọ́n máa ní ìtọ̀sẹ̀ òun ló lọ́gbọ̀ọ́ tó ṣe bí òwe bàbá mi ní ìtọ́ láti pòwe wájú yín o, ṣùgbọ́n bẹ́yìn àgbà ṣe máa ń sọ ó mo ṣe béèrè pé ta ní gan ni ọ̀gá yín tó kọ́ yín ní iṣẹ́ yìí. Onílù ni bàbá mi gẹ́gẹ́ bí mo ti sọ. Ìyẹn bàbá Àyànbí. Mo tún wá ní ẹnìkan orí bàbá Àyànbí wọn ò fi bẹ́ẹ̀ fi iṣẹ́ ṣe. Mo wá ní ẹnìkan tó jẹ́ ọ̀gá mi, wọ́n pè ní Mr. Bọ́lárìnwá, táwọn èèyàn máa ń alàgbà Bọ́lárìnwá, táwọn èèyàn máa ń pè ní ultimate drum. Níbo ni àwọn wà báyìí? Àwọn náà wà nílùú Ìbàdàn báyìí. Wọ́n wà nílùú Ìbàdàn. Àwọn gbogbo ló fi ní sọ́nà iṣẹ́ ìdáadáa. Àmì. Bí ọmọ mi láti bẹ̀rẹ̀ ìbéèrè ṣùgbọ́n ó máa gbọ́ ọlọ́run ti ọmọ mélòó ni ọlọ́run àti pé ọmọ yín mélòó gan ló ń ṣe iṣẹ́ àgbẹ̀ ìjẹ. Yorùbá sọ pé àkín kan ọmọ pọ́lọ́mọ. Ọlọ́run ṣe dáadáa fún mi nípa ọ̀rọ̀ ọlọ́run bí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
ṣùgbọ́n ọmọ mi tó ń ṣiṣẹ́ àyàn gbogbo wọn ló mọ ìlú ìlú ṣùgbọ́n ọmọ kan wà nínú wọn tí gbogbo ayé mọ̀ káàkiri tó jẹ́ ìlú mọ̀ká tó ń pè ní Àyànlérè Michael Àyànbíyì. ẹ̀tún fóun náà lórúkọ sàmì kan bí orúkọ gẹ́gẹ́ bí orúkọ ti yín náà. gbogbo àwọn ọmọ mi ló ní orúkọ àyàn yẹn pátápátá nínú wọn láti rí Àyàntọ́lá obìnrin ni òun náà lóbi tó máa ń jókòó tó ń kọrin. ó wá kó gbogbo ẹ̀ papọ̀ ó ń lùlù láì dẹ̀ sí ijó kò lè sí orin kò sì lè sí ìlù mẹ́tẹ̀ẹ̀ta ló ń wá kó pọ̀ òun gẹ́gẹ́ bí obìnrin. a jẹ́ wípé kí n gbà wípé yàtọ̀ sí òun nìkan lóbìnrin tẹ́ ẹ ti kọ́ ní iṣẹ́ ìlú àbí ẹ ti kọ́ àwọn kan ní iṣẹ́ ìgbẹ́jọ́bìnrin. òun ní kọ́kọ́ o àkọ́bí mi obìnrin ó ń lu ìlù òun ni wọ́n pè ní Àyànkẹ́mi Ìfẹ́ Olúwa Àyànbíyì. yàtọ̀ sí àwọn obìnrin tí mo ti wá kọ́ ní iṣẹ́ ìlú àwọn kan wà ní ilẹ̀ Amẹ́ríkà ẹnìkan wà ní South Africa àwọn kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà bíra. tí ẹ ti kọ́ ní iṣẹ́ ìlú ojóbìnrin dáadáa. ẹ̀yin aráalé òun lè ti ń gbọ́ díẹ̀ o pé ọ̀rọ̀ pọ̀ tí a fẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá Ọ̀làǹdọ̀wọ̀ tí wọ́n ní fún wa ní ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lọ́sẹ̀ tó kọjá. ṣùgbọ́n ẹ máa lùlù fún mi lẹ́nu tí màá jó tẹ́wọ̀n pé mi gan mo mú ijó wá ni ẹ̀yin mọ̀ lùlù èmi mọ̀ jójó ṣùgbọ́n ẹ má tí ì lu gbogbo ẹ̀ láti Prince Adé láti ìkànnì fẹsí wọn ní atọ́kùn ẹ̀kú ètò àwa náà kí yín ẹkú gbádùn wa ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ìbéèrè ìfọ̀rọ̀wánilẹ́nuwò mi alàgbà Àyànṣákin ẹ má bínú Àyànṣákin ọ̀rọ̀ ilé èbó ni ọ̀rọ̀ èbó yìí máa ń papọ̀ nínú yes èbó ti fẹ́ gba gbogbo àwọn èdè wọn lẹ́mọ̀ yẹ kí èdè Gẹ̀ẹ́sì kó gba èdè wa lọ lórí ìkànnì Yorùbá wa náà la wà tí a ti ń gbọ́rọ̀ láti ẹnu alàgbà Olúwaṣẹ́gun Àyànlákin Àbínibí àwọn náà ti bá wa sọ̀rọ̀ látàárọ̀ lórí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àyàn táwa ní àyàn gan. Àyàn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu àwọn bàbá wa ẹni tí wọ́n pè ní àyàn ni ló ń jẹ́ kú sanwó
a máa lùlù kan pé òrìṣà tó bílù kù sàn yín ní jẹ́ kò sàn yín. ní jẹ́ ṣùgbọ́n ó lójú bàbá ẹni tó lè tú a lè tú dé kòkó dùn. kù sàn yín ní jẹ́ àyàn inú kọ́kọ́ lù. a jẹ́ pé kó sàn yín gangan lórúkọ ẹni náà jẹ́. níbo ló ti wá fa ọ̀rọ̀ àyángalú tí a máa ń gbọ́ tí wọ́n máa ń sọ pé àyángalú àbí ìparí àyàn yẹn ní àyángalú. àyángalú a máa fi ń kíra wa gẹ́gẹ́ bí àṣà tá a fi máa ń kí onílù ṣe hàn pé gbogbo ọwọ́ nílẹ̀ Yorùbá ló ní wọ́n sì máa ń kíra wọn. wọ́n bá ti ní àgálú o èmi ò ní àlùlà o wọn làwọn ìwà sọjà àyángalú. èmi náà bá ti kí yín sí àgálú o àlùlà o. èmi náà tí wọ́n ṣe ìgbà wọn ní ìwà bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù. orí kíkí ní ti kọ́kọ́ bẹ̀rẹ̀. aráṣẹ́ náà ní kíkì. aráṣẹ́ ni wọ́n ní. ara nǹkan tó yẹ kẹ́ mọ̀ náà ní lójú. ẹ̀yin èèyàn wọn ní tábà ti kí wọ́n ní àgálú láwọn fi kí yan o ẹ̀yin náà sọ pé. àlùlà o. àlùlà o. mo tún wá ní ìbéèrè kan kí n tó lọ sórí ìbéèrè tí wọ́n kọ́ ní ọmọ bíbí ìpínlẹ̀ wo gan nìyí. ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí ní ìlú tí wọ́n pè ní Ìgbòho Mọ̀rẹ́ Alágbàdo Òde nílé bàbá ní Mọ̀dékè nílùú Òru. ẹ kíra yín délé. àmàtí mi sọ máa lè lo mi yí sọ máa lè. tó o bá tiẹ̀ ti sọ wọ́n ní ẹni sọ lẹ́nu. ó ṣàpòyàfọ́. Ìgbòho Mọ̀rẹ́ ìlú Sunday Ìgbòho kan. bẹ́ẹ̀ ni Ìgbòho Mọ̀rẹ́. bàbá wa nìyẹn gbòho ara àwọn ọba ẹ̀gbọ́n wa ń gbòho ní Sunday. ṣé agboolé bàtà sọyìn ni. orúkọ ilé tiwa ni wọ́n ń pè ní Mọ̀dékè àdúgbò wa ní jẹ́ Mọ̀dékè ṣùgbọ́n ilé wa gangan ní ilé bàtà ẹ bá ti dé Ìgbòho kòtò méjì. ilé bàtà gangan ní ilé wa. a jẹ́ pé àbímọ́ ni ìlú lílù yìí jẹ́ gan fún mi. a ti gbọ́ wọ́n ti sọ fún wọn wọ́n ní kò sí ìdílé kan kò sí ibì kan ní ilẹ̀ Yorùbá ìlú kan tí a ti ní rí ìdílé àyàn kan. káwọn sọ pé ní Ìgbòho ń sìn ṣáká sọ pé agboolé yìí nìkan ni wọ́n ti ń lù àbí àwọn agboolé kan ṣì wà ní Ìgbòho tí wọ́n ti ń lù. àwọn agboolé ṣì wà nígbò wọn ti ń lù ní agboolé tiwa ìlú bàtà là ń lù. ó yàtọ̀ sáwọn tó lu ìyá àlù báyìí. ìyá àlù ní agboolé bàbá àtẹ̀mí lu bàbá ni ṣùgbọ́n lágboolé ìyá mi ọmọ Ìgbòho nìyá mi náà ibẹ̀ ni wọ́n ti ń lu dùdú. àjẹpẹ́ méjèèjì lẹ wá kó pọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò sàmì ọkọ̀ ojú pọ̀ àná bọ́lá lé ní. mi ìyọjú náà rárá mi ṣàyẹ̀yọjú náà. ẹ má bínú bàbá mi mo rí àwọn nǹkan kan níbí báyìí nígbà tí mo wọlé adẹ̀gbọ́n wọ́n sọ pé igi tí a gbẹ́ òun la fi ń ṣe bàtà àbí la fi ń ṣe ìlú ṣé ara igi tá a gbẹ́ náà la fi ń ṣe ìlú yìí ṣé ara igi tá a gbẹ́ náà lélẹ̀. bẹ́ẹ̀ni igi eléyìí ẹ́ńjìnì náà fi gbẹ́ máṣíìnì bí aṣọ olóyìnbó òun náà fi gbẹ́ igi eléyìí ṣùgbọ́n igi eléyìí tẹ̀ ń wò yìí ọwọ́ ni wọ́n fi gbẹ́ igi eléyìí ni à ń pè ní igi gángan tàbí igi àdàmọ̀ tàbí igi àpẹẹrẹ ìyá ìlú. òun náà fi ṣe eléyìí. òun náà fi ṣe ìyá ìlú eléyìí. wọ́n tún rí wọn lóríṣiríṣi ní o ìwọ ló ṣe ń yà mí lẹ́nu ṣe ìkankan náà ni eléyìí tí ẹ kọ́kọ́ fi hàn mí eléyìí tí ẹ sọ pé eléyìí náà fi ṣe gángan àti eléyìí. bàbá mi ẹ má dùn ún kébèrè ní díẹ̀ ẹ̀yin ará ilé ẹ máa gbádùn wa bí àwa Yorùbá wa ṣe ń gbádùn ìgbóná kí ni oúnjẹ tó ń gbádùn nígbò. iyán lóúnjẹ wa àti àmàlà dúdú. ó dáa wọ́n ní ẹ gbádùn wa bí wọ́n ṣe ń gbádùn àmàlà dúdú nígbò. omele gángan lélẹ̀ ìyá àbí kí là ń pè. omele gángan lélẹ̀. ẹ ń ṣe lọ́wọ́ ni o. àti ìparí ilé à ń ṣe lọ́wọ́. ǹjẹ́ èlé ṣàlùkò torí mo ti rí pé igi tẹ́ fi ṣe ó yàtọ̀ sí igi eléyìí tí mo gbé dání. ẹ lè ṣàlàyé fún wa ẹ bá mi ṣàlàyé fáwọn aráalé ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí ohun tó sọ wọ́n ní igi eléyìí yàtọ̀ sí ìtàn mi ṣe omele gángan àbí kí lẹ́kọ̀ọ́ sí wọ́n ní omele gángan wọ́n ṣe omele lọ́wọ́ ni bàbá mi fẹ́ ṣàlàyé fún wa wọ́n fẹ́ ṣàlàyé fún àwọn aráalé bí wọ́n ṣe ń ṣe omele ǹjẹ́ ẹ lè ràn wá lókè ti ṣàlàyé ráńpẹ́ fún wa. kò ń ṣe tó le ṣe rí eléyìí tó wà nínú èyí ni là ń pè ní
igi omele àbí odó omele. Igi omele tàbí odó omele. Ilé ìtẹ́rí ní ara igi tí mò ń tù ni là ń pè ní ọsán. Ọsán yìí náà ní lórí tí ẹ lò sí. Òun náà ló wà lára àwọn èrè tó náà la gbọ́dọ̀ lò fún gbogbo. Àwọn kan máa ń lo okùn trọ́ì. Okùn trọ́ì tó máa fi ń ṣe omele. Tẹ́ bá rí pé trọ́ì ní ilé iṣẹ́ ọsán. Ó yàtọ̀ sí eléyìí. Ṣùgbọ́n kò dáa nítorí pé nǹkan táwọn bàbá wa ń lò láti ayé ìjọ́un òun ni ọsán. Ọsán dúró gẹ́gẹ́ bí aṣọ ìbora fún ìlú. Eléyìí táwọn wò létí ẹ̀yìn lórí òun làwọn bàbá wa pè ní ẹ̀gì. Èyí ìyẹn dúdú yìí. Òun ni wọ́n pè ní ẹ̀gì. Eléyìí tí ń rí tí mò ń fà òun ni wọ́n pè ní ọgbọ́n. Tí ń rìn yìí ní ọgbọ́n. Ọgbọ́n yìí là ń lò gẹ́gẹ́ bí òwú láti fi rán àwọn mójú ìlú. Kàkà èyí tí yóò fi lo òwú táwọn télọ̀ ń lò. Ọgbọ́n yìí kí la fi ń ṣe ọgbọ́n yìí òun náà ni awọ ọ̀lù. Náà la fi ń ṣe. La fi ń ṣe òun náà awọ ọ̀lù tá a ti lò tó ti ya àbí awọ ọ̀lù tá a ti lò rárá àálà tí ń rín àárẹ̀ sí mi. Mo ń dúgbò ẹ̀ látòpọ̀ tó dẹ̀ ọkọ̀ ilé ni à ń pè ní awọ. Ẹ má bínú o lórí awọ tí ẹ sọ yìí ṣé akọni fún awọ kan akọ ló ní àbí irú awọ wo la fi ń ṣe ojú ìlú. Ẹ ṣe olóòtú oríṣi awọ méjì ló dára fún ojú ìlú. À ń pè kan ní awọ ewúrẹ́. Ìyẹn ewúrẹ́ tà ń jẹ. Ewúrẹ́ tà ń jẹ. À ń pè kan ní awọ ọlẹ̀. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ewúrẹ́ ṣe mọ̀ kó yàtọ̀ sí màálù. Ọlẹ̀ yẹn ọmọ màálù tí wọ́n bá pa tó bá lọ́mọ ní awọ ọmọ yẹn là ń pè ní awọ ọlẹ̀ tàbí ṣojú. Ewúrẹ́ tó bá pa tó bọ́ awọ ẹ̀ là ń pè ní ewúrẹ́ tàbí ṣojú. Àwọn ojú ìlú òdòdó rẹ̀ nípa jù ó lè fún wa ní irú ohun tí ó yẹ kó gbé kẹ́yìn ìdí tó yẹ kó gbé jáde. Igi yìí wá ń kọ sí ó ní orúkọ kan tá a tún pè igi. Bẹ́ẹ̀ni títẹ̀ ń wò yìí ó là ń pè ní ìkékeré. Kékeré làwọn ń pè lọ́dọ̀ tiwa lọ́dọ̀ àwọn àmì ìpèlú lásán kékeré. Igi tá a dẹ̀ fi ń ṣe a máa ń lo igi ọparun. Torí mi náà wò kó jọjọ kan kí wọ́n mọ̀ kí wọ́n ṣàgbé ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀lú. Àbí ká lo igi àtọ̀. Àwọn igi tó bá ṣe tí kì í tètè kán tó lè rọ̀ dáadáa tí kò ní kú la máa ń lò fún. Ṣé ǹjẹ́ ìyá rẹ̀ ṣe ti rí ohun kan ẹyọ kan tàbí méjì yọ nínú ọmọ tí wọ́n gbà láti ṣe omele gbọ̀ngàn? Àlàyé ọ̀rọ̀ pọ̀ tẹ́ máa ṣe fún wa gan-an. Mo lérò pé àgbà lákòókò lórí ìkànnì Yorùbá wa náà ṣe. Mo lérò pé èèyàn gbà wá. Ẹ pe àwọn èèyàn, ẹ láìkí, ẹ fẹ́ràn péjì yìí. Onírúurú nǹkan àṣà ìṣẹ̀ǹbáyé òun ni à ń kọ́yàn lórí ìkànnì yìí. Èyí tí a lè gbádùn fún ìfẹ́ àwọn ènìyàn tí a lè gbádùn. Ẹ máa gbádùn, ẹ ṣáà máa gbọ́, ẹ máa pe àwọn èèyàn kan wá máa gbọ́ lórí ìtàn.
súnmọ́ Ọlọ́run, yóò súnmọ́. Yóò súnmọ́ Ọlọ́run, yóò súnmọ́. Bó tilẹ̀ ṣe ìpọ́njú lórí wá o, ìlú Táyì mo fẹ́ jó ni wọ́n ṣe ìdíje jẹ́ ṣẹ̀ṣẹ̀ mo mú ṣe. bàbá yóò bí lẹ́yìn tẹ́kọ̀ mo fẹ́ gbẹ fún yín mo ṣe ọgbẹ́ Àwọn ará ilé gbọ́mọ̀ pé mo jó. nígbà méjọ Mo jó mo tẹ̀lé. ta ló ẹ̀yin ara lè bá ta ló jójú ní ìlú ẹ̀sìn Àwọn náà wọ́n mọ̀ pé mi ni mo jó. ṣùgbọ́n ẹ̀yin ara lè kọ́tọ́ tẹ̀síwájú ìdí kí bàbá àrùn bíi kókò fi kí ẹ̀yin ara lè àtẹ̀kọ́ wọ́n ṣàlẹ̀ mọ́ ẹni kó fi kí ẹ̀yin ara lè inú mi ò bá dúpẹ́ bá lè fi àrùn. Orí mi wù. níbo ni kí n sọ níbi tí bá ní kí n sọ níbi ẹ̀gbọ́n ṣé bíbá ìgbà ìdí mi kan tí mo lè sọ ẹ̀sìn tó bá ṣe mí ẹ̀yìn ni èmi ẹ̀yin ò fi gbogbo ara ṣé mi ò fi gbogbo ara mi jójú yìí. Bóyá ká lọ sí stadium. Ṣé ká lọ sí ẹ jẹ́ ká parí ẹ jẹ́ ká parí ẹ jẹ́ ká máa lọ bá ẹ jẹ́ ká máa gbé lọ bá má jọ ọjà lè mi àti yín. Wọ́n ra lílo máa jẹ́ wọ́n máa dájọ́ rẹ̀. Ẹ̀yin aráalé wọ́n ti ń jẹ́wọ́ fún wa pé ojúlówó onílù làwọn kò ń ṣe onílù àyàntójúbọ̀ gẹ́gẹ́ bí mo ṣe pè ní ọ̀sẹ̀ tó kọjá ojúlówó onílù tó mọ ìlú lù. Mo wá ní àwọn ìbéèrè kan fún yín. Ìbéèrè tí mo tún ní fún yín ni pé yàtọ̀ sí àwọn èèwọ̀ kan bóyá àwọn èèyàn kan ti wà tá a mọ̀ wípé wọn ò gbọ́dọ̀ lu agolo tẹ̀lé onílù. Kí ni àwọn èèwọ̀ gan ó gbọ́rọ̀ mọ́ iṣẹ́ ìlú tàbí iṣẹ́ àlù? Olóòtú èèwọ̀ wà mi ò bá ní kẹ́ má jà mẹ́nu lọ nítorí nǹkan tó fà á ni wípé ìlú ti di nǹkan tí wọ́n lù káàkiri àgbáyé káàkiri churches ẹni tí kì í ṣọmọ onílù gan wọn lù kó má dàbí nípa ń dẹ́rù bà ara wa ẹ jẹ́ amẹ́nu kò mẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣàlẹ̀ yìí àti ohun tá a là ń kọ́ àwọn èèyàn kan lórí ètò yìí
ó yẹ kí á jẹ́ ká mọ àwọn èèwọ̀ kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ iṣẹ́ abínibí wa ní ilẹ̀ Yorùbá. Torí ìdí èyí ni mo fẹ́ jẹ́ kí ẹ sọ bóyá díẹ̀ nínú àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ iṣẹ́ àmì tí à ń lò. Olóòtú ẹ jẹ́ kí n sọ ohun méjì kan. Alákọ̀ọ́kọ́ ni wípé àwọn tá bá ń lu ìlù wọ́n pè ní dùndùn gbọ̀ngbọ̀n tá a jẹ́ ojúlówó onílù àbùdó lé ní méjì sí ara ìwọ̀ tó ń bẹ̀ nìyẹn. Ohun tí ẹ sọ fún mi sí pé èèwọ̀ dùndùn ó yàtọ̀ sí èèwọ̀ bàtà. Àwọn ìwọ̀ kan wà tó jọ pawọ́pọ̀, àwọn kan wà tó yá. Gbogbo àwọn tó bá ń lu ẹni tó sọ pé àwọn tó ń lu ó dàbí ọ̀rọ̀ ọlọ́dẹ náà ni àwọn ọlọ́dẹ náà ní ìwọ̀ tiwọn. Gbogbo àwọn tó bá ti ní àbùdó lé ní méjì pẹ̀lú ara àbùdó gbéra wa lẹ́sẹ̀. Àwọn kan Yorùbá irú ìlú bàtà nìsín àárín ìlú nígbà tó gbé bá rọ̀ lórí ó ní í ṣe pẹ̀lú àrá àti sọ̀rọ̀ wọ́n ní ká má sọ jù bẹ́ẹ̀ yẹn lọ a jẹ́ pé ká má tún fi dé sàlẹ̀ àbí ṣùgbọ́n ohun kan tó pa gbogbo nínú pọ̀ ni pé wọn ò gbọ́dọ̀ lo inú méjì pẹ̀lú ara wọn ẹni ègbò méjì lè máa sọ fún wọn ẹyọ kan lè ṣe sọ tó dẹ̀ sọ́sẹ̀ ẹni ká má sọ tẹ́lẹ̀ kejì tó papọ̀ mọ́ ti bàtà orí àánú ti bàtà ṣùgbọ́n yẹ ó kú ẹyọ kan bẹ́ẹ̀ tó pa gbogbo ìlú. Ẹyọ kan tó tún dàbí rẹ̀ náà ni pé kò sí èèwọ̀ kan ọmọ ìdílé ká tọ́jú bàbá ń lò. a sọ pé ìyẹn dúró fún èèwọ̀ tó tó lábẹ́ ìròyìn tó tó. ká tọ́jú ẹ̀ tí a bá tọ́jú ẹ̀ ẹ wo bí tẹ́mi ti ń ṣèlú mo lè gbé sílẹ̀ mi torí ṣọ́ọ̀bù ilé iṣẹ́ ìlú tá a ti ń tún ṣe tá a ti ń ṣe tuntun ni ṣùgbọ́n nínú ilé wa àwa tá à ń lùlù ẹ jẹ́ ká wá nǹkan kan bí ìṣù ká kàn lókè ká máa fìdí wa kọ́ àbí ká ní àyè ọ̀pọ̀ fún ìlú wa kì í ṣe pé ká kàn gbèlú sílẹ̀ ká kàn gbé báyìí ká kàn máa ṣọ ká bọ́ ká gbé lórí ìyàwó wa náà ni pé ẹgbẹ́ mi ẹ sẹ́gbẹ̀ẹ́ kan lẹ́yìn àbí ká jẹun atatán ká fi ìlú lára ìlú ìfẹ́ bẹ́ẹ̀ torí gbogbo nǹkan tó wà lára àgbò ní nǹkan ẹlẹ́mìí ni àwọ̀ ojú ẹ̀ àwọ̀ ẹran ni ẹlẹ́mìí lẹ́ran ọ̀sán rẹ̀ àwọ̀ ẹran náà ń ṣe ẹlẹ́mìí lẹ́ran àwọ̀ ẹran ni tí ní bá ṣe máa ń ṣe àṣírí nìyẹn odó tó wà nínú ìlú ibi tẹ́ ń wo dẹ́kan pé ìlú lásán àwọn odó yìí bó ṣe wà àwọn eléyìí ẹ mọ̀ pé ibi tí wọ́n lọ gé inú igbó ni àwọn spirit kan ló ń bá igi ẹ̀ náà ṣiṣẹ́ àwọn ẹ̀mí kan ọmọbìnrin ló ń bá igi ẹ̀ náà ṣiṣẹ́ nínú igbó ká tó gé igi ẹ̀ wá sí. àbàbá wa fi yé wa pé igi tí ó bá súnmọ́ àbà ó ń gbóhùn èèyàn ká má fi gbẹ́ igi yóò sọ̀rọ̀ ju igi tó bá wà ní igbó kejì. nítorí pé ó ń gbóhùn èèyàn nǹkan tí mo yé sọ̀rọ̀ yìí mo lè fìdí sọ́dọ̀ ẹ̀ máa gbọ́ tó máa jọmọ òun náà sọ̀rọ̀ ní ẹlẹ́mìí ní abẹ́rẹ́ máa ṣe ń máṣàmáṣá tí òde bá ń bọ̀ fún àwọn àtàjọ mo níbi tó jẹ́ èdè tó máa gbówó gidi wá tá a bá fi lù wá kọ́ ìyàwó mi lè jẹ́rìí sí lóru tàbí lọ́sàn-án anytime tí ogun kan bá dákẹ́ rọ́rọ́ ni a máa dún fún rẹ̀ a máa ṣe kẹ́. ẹ̀kú eégún lọmọ tí wọ́n mí tá a bá gbé síbi kan ṣẹ́lú náà tún máa ń dún ní. náà dún ó ń fún wa ní àpẹẹrẹ pé nǹkan gidi kan ń bọ̀ káwá ní àmójútó òun náà ò ní mójútó wa wọ́n pè ní igi owó igi ajé igi ọ̀là ni láyé ìjọ yẹn náà máa sọ pé ọ̀lẹ ni wọ́n alágbe ni wọ́n láyé ìsìn olówó ló nílò. a ṣe ń bọ̀ lórí ìbẹ̀yẹ bàbá mi ẹ má ì tí ì lọ sí ẹ ṣe èyí tá a ṣe gbàgede ṣùgbọ́n ìbéèrè kan túbọ̀ tí mo ní fún ìbéèrè yẹn ó fẹ́ jọ èyí tí a ti sọ̀rọ̀ yìí a ti sọ̀rọ̀ pẹ̀lú sí èèwọ̀ kan wà tí a mọ onílù ǹjẹ́ èèwọ̀ yẹn a ṣì ń mú lò ní irú àkókò tá a wà yìí ayé ọ̀làjú ní ìgbà náà máa ń sọ pé tí onílù bá bímọ gbogbo ohun tá a máa fi tọ́jú ọmọ yìí ní ọjọ́ tá a kọ́kọ́ bí ọmọ a máa ṣe agbègbè ni ǹjẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ṣì ń ṣẹlẹ̀ ní ayé òde òní mo lérò pé bí mo ṣe sọ yẹn àlàyé mi ó yé yín ẹ mọ̀ ní ayé ìgbẹ́ wọn ní bí a bá bímọ
ọmọ mi bímọ o ìyàwó mi bímọ o wọ́n gba oṣù fún ni. ẹ jẹ́ kí n wọlé báyìí nǹkan tẹ́ gbìyànjú láti sọ ó ti yé mi ní pé láyé ọjọ́ wọn lọ máa ń tọrọ omi ó máa ń ṣàgbé tọrọ kọ̀ọ̀kan tọrọ ọṣẹ wẹ ọmọ onílù bó ṣe rí náà nìyẹn. láyé òde wọ́n sì rí bẹ́ẹ̀ láyé òde òní níbi tí àwọn bàbá wa kan sì ń ṣe níbi tí ọ̀làjú ò tí ì pọ̀ tẹ bá rí láyé òde òní sí ọ̀pọ̀lọpọ̀ olú ìlú òkè ṣọmọlé olú ṣùgbọ́n àyàn tẹ bá ti lẹ́nìkan tó gbé nígbà ní àyàn alílà òun náà ní àgbàdo ṣé irú ìyẹn ni ó bímọ tí ó sọ fóun fẹ́ lọ yá ọṣẹ àti kí sóòtì ẹ̀ mọ́ ń pẹ̀ kò mọ́ ń pẹ̀ ṣùgbọ́n àtà jẹ́ ọmọ onílù gangan à ń ṣe àwọn kan tí ò ṣe mọ́ ní gbọ́ngbọ́n ọ̀làjú ti gbé àwọn bàbá wa kan sì ń ṣe. ẹ ṣe bàbá wa a kò máa rí ibà láṣẹ ìbéèrè kan tí mo tún ní fún mi kí ni àfojúsùn tàbí ẹ̀yìn ọlá tí ó wà nídìí iṣẹ́ yìí. ẹ̀wọ̀n nígbà náà wọ́n sọ pé alágbè ni wọ́n ṣùgbọ́n ní ìsìn kí ni àfojúsùn kí ni ọjọ́ ọ̀la yìí. ẹ ṣe olóòtú ní ìsìn ọjọ́ ọ̀la ìlú dára gan-an tá a bá wò káàkiri ní ìsìn àti tá a bá fẹ́ parọ́ lókun kò síbi tí wọn ò tí ì lùlù gángan tí wọn ò ti kí ń lu bàtà ẹ máa rí pé lásìkò olórin pọ̀ lọ ẹ wo bàbá wa Ayéfẹ́lẹ́ èmi gan lè máa kọrin bàbá wa Sàní Adé èmi gan lè máa kọrin olórin tí ń bẹ̀rẹ̀ tẹ́mọ̀ lùlù lábẹ́ tẹ́mọ̀ lùlù fún mi. ẹ bá ráwọn tó àwọn ọmọ tó ń kọ hip hop ní sí náà wọ́n ti ń lu gángan nǹkan tí a fi sọ pé ọjọ́ ọ̀la àbújá ni ṣé ní gbogbo iṣẹ́ náà gbogbo iṣẹ́ tí èèyàn bá ní ètò fún ọjọ́ ọ̀la rẹ̀ ló ń dà ìmọ̀ràn tẹ́lẹ̀ máa ń mọ nílùú ní àwọn tó ti sọ fún mi. ẹ fún wa mọ̀ràn mọ̀lọ́dúnpá ẹ bá rẹ̀ bí a ti bá sọ̀rọ̀ ìgbà onílùbà bóyá mi kàn fi ṣe sọ̀rọ̀ lẹ́mi kọ́ àwọn kọ́lù wọn tí wàá mọ̀ bẹ̀rẹ̀ sí kọ́lù tí wọ́n lù ú àti sọ̀rọ̀sọ̀rọ̀ sáyọ̀ tó túbọ̀ lèmi ò wà jẹ́. àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti ìlú ọ̀rọ̀ náà lẹ́jọ́ sọ láìpẹ́ mi. kí wá lẹ́mọ̀ pẹ̀lú sáyọ̀ tó túbọ̀ lẹ́mọ̀ pẹ̀lú ni àbí àyàn tó lù. àyàn bóyá ká ní àyàn dókítì àbí àyàn ìgbéró. ní orí ìwà mọ́ orí orúkọ ìwọ̀n wọn àtọ́gbọ́gbù. àwọn orúkọ àyàn kan bá fi ní olóòtú. àyàn gbọ́dọ̀ wà ní orúkọ mi kò gbọ́dọ̀ jẹ́ àyàn tó dúbọ̀. àyàn wù mí. ó fà ní mọ́ra ni bàbá mi bí tó wá kúrò mo rí àwọn iṣẹ́ kan ní bíbà tí mo rí pé kò dàbí iṣẹ́ kò dàbí èyí tí a ṣe bíi gbọ̀ngàn yìí kò dàbí eléyìí tí mo rí níwájú ìbàbá mi àti àwọn eléyìí ṣé ti ilẹ̀ wa náà ni àbí ọ̀làjú tó dé ló jẹ́ kí a máa lorú eléyìí àgbáwò. tí ilẹ̀ wa náà ní olóòtú eléyìí ni à ń pè ní àgbàmọ́lẹ̀ àbí àkúbà tẹ bá rí ẹ máa rí pé igi náà la fi ṣe àwọ̀ ló wà lójú ẹ̀ ṣùgbọ́n ìdúró rẹ̀ àti wíwò rẹ̀ ó yàtọ̀ sí ti gbọ̀ngàn eléyìí tẹ̀wọ̀ èwo lọ́ máa sábà lò ní ilé ìjọsìn nílẹ̀ gbé gbọ̀ngàn ńlá káàkiri òde eré náà máa sábà gbé gbọ̀ngàn lọ ẹ bá dẹ̀ wọ àwọn olórin àtijọ́ yẹn náà bí Àyìnlá Ọmọwúrà Dádò Ìpàkà ṣẹ́ntì kì í lu eléyìí náà lòdì. a jẹ́ pé orúkọ ló yí padà àkúbà là ń pè láyé ìgbà òun là ń pè lágbàmọ́lẹ̀ ní ìsìn ẹ̀yin aráalé ṣe tún ti gbọ́ wọ́n ní wọ́n lò ní ayé ìgbà náà àkúbà làwọn baba ńlá wa kí wá ní ohun tí ẹ ṣe sí tó fi yàtọ̀ sí ohun tó lò láyé ìgbà náà. kò sí nǹkan kan tó yàtọ̀ lẹ́ẹ̀. ṣé bó ṣe ń lò láyé ìgbà náà ni. wọ́n ṣe ń lò náà. mo tún rí kan bíi ṣé táyé wọ́n lo ilé ńlá yé àtẹ̀jọ́. wọ́n lò láyé àtijọ́ wọ́n lò láyé òde òní ìyàtọ̀ tó wà lẹ́nu àtijọ́ àti tòde òní ni pé tẹ́ bá wojú rẹ̀ ilé ọ̀rá ló wà nílẹ̀ ṣùgbọ́n tàtijọ́ àwọ̀ ni a máa fi sí. kí wàá la máa ń pẹ̀lẹ́. wọ́n ní à ń pè ní samba. samba. mo ti mọṣẹ́ kí wàá mo fẹ́ wá kọ́. kí iṣẹ́ pọ̀ mo ti mọṣẹ́ mo ti mọ àkúgbà mo ti mọ samba ẹgbẹ́ ìyára ní kí mo tún fẹ́ kọ́. ìlú pọ̀ gan.
kí láti kọ́ tààtì bàbá mi wọ́n ṣe ṣàlàyé látàárọ̀ nǹkan kan wà díẹ̀ ti ṣàlàyé fún wọn ní iṣẹ́ mi òun ni omele olójú mẹ́ta àbí kí náà omele bàtà ni eléyìí tí mo gbé dání ṣùgbọ́n bàbá wọn kí ni ìdí tó fi ń pè ní omele bàtà iṣẹ́ wo gan ló ń ṣe pẹ̀lú bàtà mi. ṣe rí eléyìí náà pè ní omele akọ àbí omele bàtà eléyìí ṣe lọ́la fún bílálà lélẹ́yìí o bílálà ni ẹ̀yin ara lé eléyìí là ń pè ní bílálà. omele bàtà lélẹ̀ wọ́n pè ní omele akọ wọ́n pè ní omele mẹ́ta a bá wo omele bàtà ìdúró tiẹ̀ ó yàtọ̀ sí ti gángan ó yàtọ̀ sí ti omele gángan a bá wo omele bàtà àmì mẹ́ta péré ló wà lórí ẹ̀. Gbogbo tẹ́kọ̀ mi náà kí ló tún kù tí mo fẹ́ mọ̀. Ṣé bákan ṣàlàyé náà tí ìmọ̀ wọn ṣe ń ṣèlú gangan. Nǹkan yẹn náà, èmi ò mọ̀ pé nǹkan yẹn. Ẹ sì tún kọlu lùlù. Bó ṣe wà ètò wà lójú ẹ náà ní àwọ̀. Kí wà ètò wà lójú eré? Eléyìí táwọn òtò dúdú, òun náà pè ní ìdá. Ìdá ojú bàtà. Ó jẹ́ igi la máa fi ń ṣe, onígbàtí máa ṣe. Ó jẹ́ igi eléyìí. Ẹ ó lójú igi. Wọ́n máa ti ṣáàgì yẹn lọ́gbẹ́. Ìgbẹ́ ẹ jáde ààbò lórí bàbá gbélé ní láwọn kankan náà. Àtàwọn kankan táwọn ò lè mọ̀. Tí bá wá kọ́lù nǹkan. Àgbà ilẹ̀ tó máa mọ̀. Ẹ̀yin ara ilẹ̀ tún ti gbọ́ wọn láṣìírí tún wà nù ká tún kọ́lù ká tún fi nǹkan sí ara ìlú. Kí ló wà nù ká fi nǹkan sí? Ẹ máa rí bójú méjì méjì ní ìlú bàbá náà lórí. A pe ibi mi ojú ṣáṣá. Ṣáṣá. Ojú òjò. Ojú ṣáṣá. Ojú òjò. Ọsàn ti tiẹ̀ lélẹ̀. Wọ́n máa ń lu ojú òjò yìí náà. Àwọn ò kí ń lu ojú ṣáṣá ìgbà. Nǹkan la máa ń lu. Kí wàá lélẹ̀ wúlò fún? Wọ́n ní ẹ bá ní odò tó wà níbà kò sí ní tí o lè dúró ojú méjì ni tí o bá sí bí ìbẹ̀ kò sí èyí tí o kò ní dúró ìdààmú fún wọn ní ohun tó yẹ pé ọsàn tiẹ̀ náà ló ń lò. Awọ ẹran tí ẹni ẹ fi ṣe ọsàn ìlú gbọ̀ngàn yìí tóun náà lè fi ṣẹlẹ̀ torí ẹ ti kùn ní ọ̀dà àbí olórúkọ tẹ fún gbọ̀ngàn tẹ fún ṣe rí olú orúkọ tá a máa ń pè ṣe rí àwọ̀ tá a fi ṣe ọsàn ilé àwọ̀ ìgalà ẹranko tó ń pè ní ìgalà àwọ̀ ìgalà la fi ṣe a máa ń lo àwọ̀ ìgalà náà fún gángan ṣùgbọ́n kì í ṣe bí ó ṣe rí nìyí àwọ̀ ìgalà la fi ṣe àwa pa á láró ẹ̀yin bá sọ pàdé àtàlà ń pè ní àbádá sọ bọ́ọ̀lù apáláró ni apáláró torí pé kó lè rẹwà torí pé kò rí bálabàlá kan. Ìjọ náà ni mò ń wò ó pé eléyìí ó rẹwà ó fa eléyìí ìkan ló máa kọ́ lù. Eléyìí náà tí bá wọ aṣọ aláró báyìí ní ìgbèrú ìlú rẹ̀. Aláwọn obìnrin tó lù dáadáa àwọn ọmọ àyàn gbajúmọ̀ ara. Àyàn gbajúmọ̀ làwọn ń dẹ́wọ̀n wá láti dèdè aláyàn. Láti dìde aláyàn. Olórúkọ nǹkan ti fi hàn pé àwọn gbajúmọ̀. Kódà wọ́n ti gbogbo wọn ti gbogbo ìlú èbó wọn wà. Ẹ wò èmi náà ń jẹ́ àyàn gbajúmọ̀. Èmi náà lè gbajúmọ̀. Sí wàhálà. Ọjọ́ òní bẹ̀rẹ̀ iṣẹ́. Àtúnṣe ti bẹ̀rẹ̀ báyìí. Mo ti ń pàṣẹ rẹ̀. Wọ́n ti parí báyìí ṣe àwọn ṣiṣẹ́ lórí ọkọ̀ lórí wà. Sẹ́mi àti yín. Pẹ̀lú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìṣe. Kájọ wá.
ẹjẹ́ káwọn tó kú jókòó ẹjẹ́ kí mi lọ jíṣẹ́ ńlẹ̀ mo ti fà wọ́n sílẹ̀ o. olóòtú bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀fẹ́ kọ́ṣẹ́ ní ìsìn. ṣé mi eléyìí ti ń pẹ́ ó ti ń pẹ́ àmọ́ àwọn aráalé gan bọ̀ wá kọ́ṣẹ́. ẹ̀yin aráalé mo lérò pé ìgbádùn wa àdó alàgbà Olúwaṣẹ́gun Àbínibí àwọn láti bá sọ̀rọ̀ láti gbọ́rọ̀ lẹ́nu wọn látàrí lórí ìkànnì Yorùbá wa Media Entertainment tí a ti bá wọn sọ. ẹ láìpẹ́ wẹ́ pé àwọn èèyàn kí wọ́n wá kọ́ nípa iṣẹ́ abínibí Yorùbá kí èdè Yorùbá má bàa parun. òun ni a fi ń gbé àwọn àṣà wa ìlànà àṣà wọn ilẹ̀ Yorùbá tí a lè mọ̀ iṣẹ́ abínibí wọn ilẹ̀ Yorùbá tí àwọn ọmọ wa lè kẹ́kọ̀ọ́ kí àṣà wa má bàa parun. ó dọwọ́ ẹ̀yin ó dọwọ́ ẹ̀yin ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ má yẹ ká jẹ́ kí àwọn olùkọ́ aláwọ̀ kó jẹ́ àwọn tó máa kọ́ wa ní àṣà wa. ẹgbẹ́ ohun tí bàbá Àbínibí yìí sọ sí wọ́n ní àwọn ní ọmọ tó tún lu ìlù yìí ọmọ òun tó ọmọ ọdún mélòó. pẹ̀lú ògo Ọlọ́run ó ti pé ọmọ ọdún 13 báyìí. 13 ó dẹ̀ ti ń lu ìlù jẹun wọ́n ti ọmọ ọdún 13. kí ni ohun táwa gan nínú ìdílé wa tí a ti sọ̀rọ̀ àwọn nǹkan kò sí ìdílé kọ̀ọ̀kan tó wà nílẹ̀ káàárọ̀ oòjíire tí ò ní iṣẹ́ abínibí. kí ni iṣẹ́ abínibí táwa gan ti tàdà nínú ìdílé wa tí àwọn lọ́kùnkùn ẹ jẹ́ ká mú iṣẹ́ wa lọ́kùnkùn ẹ jẹ́ ká mú iṣẹ́ abínibí wa lọ́kùnkùn lọ́nà bàbá Àbínibí yìí náà láti ní ilé iṣẹ́ wọn ìyẹn wọ́n ti gbà wá lálejò wọ́n ti ní ká wá bá wọn sọ. Yorùbá wa lẹ́tọ̀. Yorùbá wa lẹ́tọ̀. Tó ní lọ́gbà. Ètò tó fún ni lóye. Àṣà ṣe Yorùbá ń ká. Lọ́sùn lọ́sùn lẹ́tọ̀. Lábàlá lábàlá lẹ́tọ̀. Àṣà ìṣe ara Yorùbá. Ètí a máa ń ṣe lórí ìkànnì yìí tí a máa ń jẹ́ kí àwọn ará lé ìtàn kò sí pé ìtàn gbogbo nǹkan a ṣì ń lò báyìí ẹ̀jẹ̀ ó ní bọ́mọdé ò bá tàn á bá àròbá àròbá sì ni bàbá ìtàn àròbá tá a báyìí ìjẹ́ àwa gan ń lò àwọn bàbá wa tó ti ló ń gbà náà àwọn náà ń sọ ìtàn ẹ̀ lónìí àròbá táwa gan wá ń bá ẹ̀jẹ̀ ká mú lò òun ni àwọn fi ń sọ̀rọ̀ ni àwọn fi gbé oríṣiríṣi ètò kalẹ̀ ní orí ìkànnì Yorùbá Media Entertainment lórí àwọn iṣẹ́ abínibí wa lórí àwọn ètò lóríṣiríṣi tó jẹ mọ́ ìtàn iṣẹ́ abínibí wa ẹ pé àwọn èèyàn sí kan kọ́ wọ́n máa kó ẹ̀kọ́ lórí iṣẹ́ abínibí kọ́ wọ́n máa kó nípa onírúurú ètò wà ní ìkànnì lọ́dọ̀ bàbá wa náà la ṣe wà alàgbà Àbínibí kújòkó látàrí mo lérò pé àti gba àkókò yìí tó kó ti pọ̀ àjíǹde ara òkú ọjọ́ yìí láṣẹ lágbára Ọlọ́run nígbà tá a bá ń pè yín ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ jẹ́ òkú yín wọn ò ní bí òkú yín bí ìgbà yìí láti ní kúkú òjijì láṣẹ Elédùmarè ẹ
ẹ máa jẹ èrè iṣẹ́ ọwọ́ yín láṣẹ nínú. Ìbéèrè kan tí mo ti wá ní ìjẹ́ ẹ lè sọ ohun tí ẹ ti fi iṣẹ́ àgbẹ̀ tí ẹ ti fi gbé ṣe ní rere. Dúpẹ́ lọ́wọ́ náà níbi iṣẹ́ yìí Ọlọ́run ti ṣe dáadáa fún wa àwa náà ti fi iṣẹ́ kọ́ ilé àwọn ọmọ ilé ìwé níbi iṣẹ́ náà àwọn náà ti kó lórílẹ̀-èdè wa lórílẹ̀-èdè mi lórí iṣẹ́ yìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi. Ó lè káládùra pé ní ìlú náà dáhùn lágbára. Ilé àtùkù yìí kò wá jẹ́ láṣẹ. Kí wá ní ìṣòro ọjọ́ kan ìṣòro kan tó dùn yìí gan tí ẹ ti bá pàdé dojú kan tó dùn yìí gan tí ẹ ti bá pàdé nídìí iṣẹ́ àná. Olóòtú lójú kan pọ̀ máa ṣe ojú kápẹ́tẹ́ lọ́wọ́ náà. Ṣe rí àwọn onílù a ní rònú tí là ń rò torí àwọn tá a fẹ́ lùlù fún yín tá a bá ti ń ronú báwo la ṣe fẹ́ lùlù fún yín tẹ́yìn kan ṣe fẹ́ dé. Ẹ ti ẹ̀gbẹ́rún olùkọ́ ẹ gbẹ́rún olùsẹ́gbẹ́ bí ọ̀rọ̀ sọ̀rọ̀ ni bó bá ń kú lọ báyìí bó bá dé ibi iṣẹ́ rẹ̀ yóò kú iṣẹ́ náà. Amúlùdùn ni wà kò sí la fẹ́ máa rò. Bó bá àmọ́ kú lọ báyìí bó bá ti dé ibi iṣẹ́ bí ọ̀rọ̀ sọ̀rọ̀ kó mọ kú lọ bá ti ráwọn olólùfẹ́ torí ìfẹ́ ìyàwó ọjọ́ wa ni ọjọ́ mọ́nìgbàgbé ọjọ́ tí inú yìí dùn jù lọ nídìí iṣẹ́ àyè. Ọjọ́ tí inú mi dùn pọ̀ gan-an ṣùgbọ́n ọjọ́ tí inú mi dùn jù lọ́jọ́ tí wọ́n sọ wípé wọ́n fún ọmọ mi tó ń lùlù ní ẹ̀kọ́ ọ̀fẹ́ tó fi máa jáde yunifásitì. Ní ọmọ ọdún mẹ́tàlá ọ̀nà. Láti ìgbà tó ti wà ní ìpele alákọ̀ọ́kọ́. Ṣé lórí iṣẹ́ yìí náà ni? Wọ́n ti fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Tó fi máa jáde ilé ìwé gíga. Ẹ̀yin ará iléeṣẹ́ tó ti kọ́. Nídìí iṣẹ́ rẹ̀, mo lérò pé ibi ìwé kíkà yìí nìkan náà láti mọ́ ń gbẹ̀kọ́. Wọ́n fún níbi iṣẹ́ ìlú. Tó máa ní ẹjẹ́ lọ ṣàdánwò náà má dàrógun àdánwò ìpínlẹ̀. Ẹ lọ ṣèdánwò ẹ bá ti ṣèdánwò ẹ bá ti ṣe báyìí wọ́n fún ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ nídìí iṣẹ́ yìí náà. Níbi tí Ọlọ́run ṣe lé èèyàn méjì ni wọ́n tún jà sí wọ́n fún ilé ẹ̀kọ́ ọ̀fẹ́. Lẹ́rìí iṣẹ́ yìí náà. Lẹ́rìí iṣẹ́ yìí kẹ́nìkan tó wá yọ̀ǹda fẹ́nìkan kẹ́nìkejì wá ṣe nǹkan míì. Lọ́mọdún mẹ́tàlá àbí. Àwọn gan ti ọmọ ọdún mẹ́sàn-án ló wà nígbà kan fún yín. Ẹ̀yin ará iléeṣẹ́ tó kọ́ ọmọ ọdún mẹ́sàn-án nídìí iṣẹ́ ìlú. Àwọn èèyàn kọ́ ní iṣẹ́ ìlú lásán lásán. Àgbàlagbè lásán lásán. Àìsàn alágbè ẹni bá kọ onídìí lọ́dọ̀ ọdún yóò bá ń lọ. Ìbẹ̀lẹ̀ yìí ti wá lọ́wọ́ yìí ti wá wọ́n ti wá fún ọmọ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́. Kábíyèsí ọ̀dọ́. Bàbá mi, mo rí igi kan látàárọ̀ bí ìmọ̀ bóyá igi ni. Mo rí tó ṣẹnu kó tó kó báyìí. Ẹjọ́ orúkọ wo là ń pè? Ẹjọ́ orúkọ wo là ń pè? Màá ní àpò báyìí àbí tọ̀hún ọkọ̀ máa ń pè ní tọ̀hún báyìí máa ń pè. Tá a bá ti ṣe báyìí igi ni tẹ́lẹ̀ tá a bá ti lè ṣe báyìí ó ti di ọ̀pá ìlú. Ẹjọ́ ìlú yìí ṣé àwọn èèyàn wá tún ṣe lọ́dọ̀ yẹn ni? Eléyìí ti ya. Ẹ̀wọ̀n náà mú wọn náà gbé dání náà ni. Wọ́n wá tún ṣe afẹ́fẹ́ àwọ̀ ní ìsìnkú. Ṣé bí wọ́n fa wọ̀ mí ṣé ẹ̀yọ̀ gbogbo eléyìí? Ẹ̀yọ̀ gbogbo aṣọ. Lọ́wọ́ Ọlọ́run á yọ á bá wọn sọ di ọ̀tun. Tí ó lè fún wọn ní nǹkan tí wọ́n fẹ́. Á dẹ̀ máa ṣiṣẹ́. Àwọn oníṣẹ́ méjì àníwá àríṣẹ́ lè po òun á ṣe tí ó wà láti ìlú òyìnbó Amẹ́ríkà. Jẹ́ ìtumọ̀ fowó jẹ tí iṣẹ́ lè fún wa. Ọlọ́run. Lásán gan lèmi gan lèmi ó wà kọ́ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ èmi gan fi gbogbo iṣẹ́ tí mo ṣe ilẹ̀ níwà mo kọ́ iṣẹ́ ìlú. Wọ́n ti wà ní iṣẹ́ ìlú wọ́n gbé wá láti Amẹ́ríkà ń gbé lọ sí Amẹ́ríkà ń gbé lọ sí Ní èlò báyìí eléyìí tó yà yìí ó yà jù ú ó yà jù ú lónìí. Tẹ́ bá jù ló gbé tó wà lára yìí wúlò àwọn tó yà nǹkan láàmúkò yóò bá lónìí báwo bàtà gílù ìyá ní òyà ti yà á mú kó ara fún ilé ìsìn láti bá wọn sọ di ọ̀tun bí wọ́n sì fi aráàlú tuntun tó wà ní Gbogbo ilé báyìí táwọn títà ní. Ṣé ara ṣé ìlú náà ni ṣẹ̀kẹ̀rẹ̀ wà? Ara àwọn èlò orin náà ni ara ṣẹ́ ló ṣẹ̀kẹ̀rẹ̀ wà àwọn kan tó sí ilé àwọn ìyàwó wa ní ṣe ilé. Iṣẹ́ obìnrin lélẹ̀. Iṣẹ́ obìnrin lélẹ̀. Ìwà ìjókòó ìwà mọ̀ sí. Lẹ́yìn sin owó wà ní ẹgbẹ́ yìí. Eléyìí tó yẹ wà níbi tí màá ti mú téèyàn ó ti mọ ọkọ mọ àbí téèyàn kéèyàn wọṣọ lọ kéèyàn wọṣọ adájọ́ kéèyàn wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe lè Niger University. Mo ní àwọn ọmọ tó jẹ́ pé
wọ́n já kúrò mi fẹ́ pé owó òòlù lọ́pọ̀ náà àwọn yunifásitì kan fi ṣe kọ́ fi sáà kan fi ṣe kọ́ fi ṣiṣẹ́ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣe lílù ọ̀hún. wọ́n ní ẹ̀kọ́ gíga iṣẹ́ ìlú wọ́n máa bọ̀ sí eléyìí láwọn sí. ẹ mọ̀ pé àwa èèyàn a ti sọ àwọn àṣà wa nìkúdè wọn lórí bẹ́ẹ̀ òun làwọn òyìnbó fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ báyìí òyìnbó wa ń kọlù láti Amẹ́ríkà Nàìjíríà mi ẹgbẹ́ gbé òyìnbó kan tó pé káyọ̀dé tó ń sọ Yorùbá tó ń lù náà òyìnbó ń kọlù èmi ń kọ̀yàn lù online. ìyẹn lórí ẹ̀rọ ayélujára mo kọ̀yàn lù tó yẹ kó wọ́n wo àkáǹtì mi mo kọ̀yàn wọ́n ṣe ń ṣèlú wọ́n ṣe ń lùlù wa ní nǹkan wọ́n ṣe ń ṣèlú ní bá fẹ́ kó wọ́n ṣe ń ṣèlú yóò wà kọ́ bí iṣẹ́ ni tí ó gbà fọ́ọ̀mù tí ó ṣe freedom. lórí iṣẹ́ ìlú náà a ti wọ́n ṣe ìnáwó gidi ìnáwó rẹpẹtẹ tá a ṣàdúrà fún tí ó fi ṣe nǹkan rí báwọn náà ṣe fi ṣe nǹkan rí. bọ́dá parí ẹ wá jókòó aṣàdúrà fún yín àbí. kò tí ì kọ́ṣẹ́. wọn ìkọ́ṣẹ́ mo bá káwọn náà wá kọlù àmọ́ kọ́ mọ́ àwọn àfọwọ́ wá sí ó ní àwọn nǹkan tẹ́ tù gbà. lágbára Ọlọ́run lórí pé èèyàn wá kọlù. bí èèyàn lọ kọ́ iṣẹ́ ṣerunṣerun ni wọ́n gbà nǹkan lọ́wọ́. káwọn sọ pé bí alàgbà parí ṣe láwọn bá wà kọ́ sí ẹgbẹ́ tó náà ti gbà fáwọn bá wà kọ́ báyìí ọjọ́ ní pé ṣe mojú wọn lẹ̀kan ẹ̀nà rẹ̀ nìkú sẹ́ wọ́n ti gbà fáwọn bá wà kọ́ ni káwọn kó wọ́n wá kọ́lù wọn wá sanwó ṣé. ibi ẹ ti ní àsùnjọsọ tó bá fẹ́ wá kó wọ́n ṣe ń lùlù wọ́n máa kó wọ́n ṣe ń ṣèlú ọ̀pọ̀ wọ́n sì san owó ká tó bẹ̀rẹ̀ àbí ní àbábẹ́ lọ léèwé yóò ṣàṣàn owó kan. ohun tí mo bẹ̀rẹ̀ ni pé ó yẹ ti fún mi ní yọ̀ǹda ń fi pé mo bọ̀ wá ṣe ẹ̀ẹ́dẹ̀ fírì fún mi o ìgbà yọ̀ǹda lọ́dọ̀ mi o mo fẹ́ kó wọ́n má sanwó ní pé tó bá mi. ẹ kò lè àníjó ṣiṣẹ́ alẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn tó ń lùlù wà ẹgbẹ́ àwọn tó ń ṣèlú wà èmi tí mo jókòó yìí chairman former chairman ni mí nínú ẹgbẹ́ àwọn tó ń lùlù. alága àwọn tí ń lùlù tẹ́lẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ yìí vice chairman ni mí nínú ẹgbẹ́ àwọn tó ń ṣèlú. igbákejì alága tí ń ṣe lùlù ní. irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n. àwọn lófin tó máa ṣẹ́kù àbẹ̀ tó ọmọ òun òfin la fi ń gbàṣẹ wa torí ẹgbẹ́ wa wà registered. tó bá kọ́ ìlú tó lọ bó lè lọ láì sanwó ìlú ó lè lọ bẹ́ẹ̀ o ó sanwó ìlú ó sanwó iṣẹ́ tó kọ́ ó wá sọ pé ó gbèlú kan wà lọ èmi kan lọ kọ́ṣẹ́ kan ọ̀gá mi mo sá lọ ní bá wá kó sákúrò mi tí mo sá lọ ní ètò nǹkan ṣé ẹ̀ mú mi. bẹ́ẹ̀ sákúrò mi bẹ́ẹ̀ sá lọ ní èdè owó jà wá níbẹ̀ a máa sọ pé ní èdè. nípa òwe bá ti kọ́ṣẹ́ kan o tí mi ò gbà yẹn jẹ́ o. yàtọ̀ sí ìyẹn iṣẹ́ ìlú nìkan kọ́ béèyàn lọ kọ́ṣẹ́ mẹkáníìkì tí ò ṣe àdúrà tó yẹ kó ṣe kó lè fi ṣe nǹkan bíbí. mo ṣùgbọ́n bóyá ẹ lè gbàyàn láyè iṣẹ́ ẹ̀ pé iṣẹ́ ìlú ṣé iṣẹ́ mẹkáníìkì tó jẹ́ iṣẹ́ àdáyébá ká tó sọ pé iṣẹ́ àdáyébá ti wá. ṣé mo pé iṣẹ́ ẹ mọ̀ pé ojú ta fi ń wo iṣẹ́ àdáyébá ń ṣe àkàtì bí màá ṣe ń tẹ̀ sọ fún mi sí. òun gan ló le jù. bí màá ṣe ń tẹ̀ sọ fún mi sí bí mo pé iṣẹ́ tó ta kan lè. àwọn ló le jù ẹ mọ̀ pé mò ń sọ àwọn àṣírí kan ẹ̀ ń béèrè pé oníkà máa fẹ́ gidi náà ẹ̀yin lè jẹ́ mọ̀ ráwọ́ pẹ́ jẹ́ mọ̀. àmọ̀dẹ́rù àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ tí ó wu àwọn òbí wọn pé wọ́n ṣe ń rí àyàn lérí ọmọ mi tó ń lù àwọn náà fẹ́ kó lù tábà sọ gbogbo yẹn ẹ̀rú mọ̀ pa wọ́n báwo ni wọ́n ṣe ń sọ Yorùbá ìkọ́lé ìjọ ẹ má bínú kó fún mi nímọ̀ràn láti ṣiṣẹ́ àdẹ̀bẹ̀ kẹwàá iṣẹ́ yìí kó máa lọ síwájú ní pé nígbà tó ṣe máa ṣe ní wà òkè mo ṣe ń ká fi àwọn àṣírí yẹn pamọ́ ṣùgbọ́n ní bá fẹ́ kọ́ ṣẹ́ ìgbọ́dọ̀ ti wà tó bá fẹ́ kọ́ lù ìlú yóò sanwó nínú nǹkan tó ṣe tó bá fẹ́ kọ́ lù ṣíṣe ọ̀pọ̀ ní. ẹ̀yin ará ilé òun lẹ gbọ́ yìí o òun ló fi sọ fún wa jà lórí ọmọ Yorùbá wa náà la ṣe tí a ti sọ̀rọ̀ ọ̀tẹ̀ lórí iṣẹ́ ìlú pẹ̀lú bàbá wa Àbínibí àwọn ni àbá sọ̀rọ̀ látàrí lórí ìkọ̀ọ̀kan pé ẹ̀yin ará ilé ẹ̀gbádùn ṣùgbọ́n kí wọ́n tó lọ lórí ètò bàbá wa gbọ́dọ̀ fún wa wọ́n gbọ́dọ̀ lùlù fún èmi láti jó torí èmi ò lè lọ láì má jù ṣùgbọ́n bàbá wa wọ́n tó kúrò lórí ètò ní òní ẹ gbọ́dọ̀ fi ìlú kẹtọ́ lùlù fẹ́mi ni o ẹ kọ́kọ́ fi ìlú yìí dẹ́gbére fún àwọn ará mi pé tó ẹ̀yin o ẹ̀ ń lọ ṣùgbọ́n kẹtọ́ lù ṣé tí a bá pè yín lọ́jọ́ ṣé ẹ̀ jẹ́ wa. lágbára lọ́wọ́ náà á jẹ́ ládàá náà. kí wọ́n lórúkọ iléeṣẹ́ yín. orúkọ iléeṣẹ́ wọn ni wọ́n pè ní Ṣìgbọ́àyàn drums world. Ṣìgbọ́àyàn drums world. ẹ̀yin ni ṣìgbọ́. Olúwaṣẹ́gun làwọn èèyàn pè ní Ṣìgbọ́ láti ìgbà tí mo ti wọlé ìwé
kí ló ń tẹ̀ fi èdè Yorùbá sọ? Siguayin. Drums word. Ìlú ní drums. Siguayin. Èèbó ló sọ di drum. Okay. Àmùkọ́ là ń pè ní drum. Siguayin. Àgbáyé ìlú. Siguayin. Àgbáyé ìlú. Orúkọ yìí yẹn ṣe o. Ẹ sì là ń gbé dá. Àtẹ̀yìn àti ọmọ àti ọmọ ọmọ. Wọ́n gbọ́dọ̀ ní káàkiri. Ilẹ̀ káàró ìdíre ni kọ́kọ́ náà ti fún mi. Gbogbo àgbáyé wọ́n ti mọ̀ ẹ̀yin ara lé. Ẹ̀sìn wọ́n ní sì bóyá ẹ fẹ́ mọ́ ọmọ yín wá. Èmi ti fàyàn kan lẹ̀, mo ti lémi ó fàyàn kan lẹ̀ bí bàtà tí ó kọ̀. Àlùmọ́sàn wọn ni wọ́n ti lásán wọn. Ṣé lásán wọn? Owó àkókò nǹkan. Gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́. Bóyá ní ìlú. Ẹ sanwó olóbìnrin lé. Ọkùnrin ni. Ẹ tún sanwó ọlọ́kùnrin lé. Ọmọ iṣẹ́ ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọmọ iṣẹ́. Ẹ lágbàpọ̀ lónìí. Èèyàn rẹ̀ bóyá ẹgbẹ́ mi ọmọ yìí kan wá. Ó fẹ́ wá kọ́ṣẹ́. Iṣẹ́ àyànràn. Ẹ má jẹ́ ká ta iṣẹ́ àbínibí wa. Ẹ má yẹ ká ta iṣẹ́ ìṣẹ̀ǹbáyé wa. Gbogbo wa la ní iṣẹ́ kan ní ilẹ̀ káàárọ̀ òjìrè tá à ń ṣe. Yorùbá bọ̀, wọ́n ní ẹni sọ lẹ́nu, ó sọ àpòmọ́. Ẹ má yẹ kó jẹ́ àwọn òyìnbó aláwọ̀ funfun torí wọ́n ti sọ fún wa ní òtí ẹ̀wọ̀n. Wọ́n sọ fún wa sí i. Wọ́n ní àwọn òyìnbó ń wá láti wá kọ́ iṣẹ́ ìlú. Kí ló dé? Ṣé tó bá wáyé àwọn òyìnbó ló sì wá máa kọ́ wa níṣẹ́ bàbá wa ni? Ẹ jọ̀ọ́, ẹ dákun, ẹ bẹ̀rù bẹ́ẹ̀. Iṣẹ́ kíṣẹ́ tó bá wà nínú ìdílé wa, ẹ jẹ́ ká gbé dìde. Kò sí iṣẹ́ kankan tá a ṣe láyè tí kò lérè. Kò sí iṣẹ́ kankan tó wà tí ò lálùbáríkà wa. Gbogbo mo fẹ́ lọ léèwé, mo fẹ́ ṣe. Bàbá mi, mo ò bẹ́yìn náà gba léèwé kọjá. Pẹ̀lú pé wá lọ léèwé náà, ẹ ti wá padà sí iṣẹ́ àyàn. Ẹ rí pé àwọn òṣèré torí pé àwọn ń lọ sí ẹ̀dẹ̀ kí wọ́n ba ẹ̀dẹ̀ jẹ́. Lórúkọ olóòtú, lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Yorùbá wa Media and Entertainment, alàgbà Adékúnlé Abíọ́nà àti gbogbo àwọn tí a jọ kọ́ wọ́n rìn wá sí ọ̀dọ̀ alàgbà Ṣẹ́gun Àbínibí. Àṣẹ àdúpẹ́. Ojú tí ẹ fi ń wò wá nílé kò ní fọ́ láṣẹ aláwọ̀. Etí tí ẹ fi ń gbọ́ wa náà kò ní jù. Àwa lámà wá, ẹ̀yin lámà bá. Lágbára Ọlọ́run, ìkọ́ kí nǹkan bá lá, ìkọ́ kí nǹkan ìjọ. Ẹ ní rìnrìn àjò àrífẹsẹ̀sì lágbára Ọlọ́run. Láṣẹ aláwùrà bí wọ́n ní nǹkan mẹ́ta lọ́dẹ òkè ń pa, ọdẹ kì í pòfo, ọdẹ kì í pàdánù. Mo gbà ládùúrà pé àti òfò àti àdánù kò ní jẹ́ ẹ̀kọ̀kan nínú èyí tí ẹ̀ ń wò wá. Lórúkọ gbogbo àwọn tí a jọ bọ̀ wọ̀ òkè àti èmi tí mo sọ̀rọ̀ látàrí Omidan Ìdòwú ọmọ ẹ̀sán. Mo gbà ládùúrà pé láyọ̀ ní àtúnmọ̀ àpàdé. Ṣùgbọ́n ká tó lọ, ẹ jẹ́ kí wọ́n fi ìlú kí wọ́n fi dá wa lára yá. Kí èmi náà lè jù.
pé bá porí àpàrọ̀ ajakọ̀ bá ṣe ní ká máa lọlé ẹ̀kọ́ ààrò tẹ́lẹ̀ làyàn lérè bá dé o a jẹ́ kó mọ ọkọ̀ pọ́nbélé ni ẹ jẹ́ kí àyàn lérè èyí tí bàbá rẹ̀ ń sọ̀rọ̀ ń parẹ̀ látàárọ̀ wípé lórí iṣẹ́ ìlú yìí lórí iṣẹ́ àyàn ibẹ̀ náà ti fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ dédé títí tó fi máa parí ẹ̀kọ́ gíga rẹ̀ ẹ jẹ́ ká fún àyàn lérè láàyè láti fi ìlú ẹ̀ láti fi dá wa lára yá ó yẹ àyàn lérè. Ìbàdàn mẹ́sì ọgọ́ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá lọ́rọ̀gbọ́ kẹrin lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú Àjàyí ògbórí ẹ̀fọ́ṣọ́ balabala ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ àjòròsùn Ìbàdàn ọmọ àjòròsùn Ìbàdàn ọmọ àjòròsùn ọmọ àjẹbí yóò fi kára ń bọ́rí mu Ìbàdàn kì í bẹ̀rẹ̀ ìsàrẹ́ àmúnilọ sójú ogun ẹlẹ́yẹlé lomi títẹrú tọmọ láyípo mu aṣèjìrẹ́ lomi àbùmúbìwẹ̀ nílẹ̀ Ìbàdàn á gbè wá. Ẹni tí bàbá rẹ̀ porí ẹ̀ ó dẹ̀ wọlé gẹ́rẹ́ wọ́n ní bá porí àpàrọ̀ ajakọ̀ ó wọlé nígbà tí bàbá ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ pé lórí iṣẹ́ àyàn yìí nà àyàn lérè mo ṣe lè fún mi ní ìṣẹ́jú méjì kọ́kọ́ fi sọ àwọn nǹkan mélòó kan fún àwọn ará rẹ̀ kí ni orúkọ rẹ̀ ṣé o lè bá mi sọ̀rọ̀ sókè. Michael Àyànlérè Àyànbíyì. Michael Àyànlérè Àyànbíyì ó tó ọmọ ọdún mélòó báyìí. Mo jẹ́ ọmọ ọdún 14. Báyìí ní ọdún yìí máa kọ́ ọmọ ọdún 14. Kí láti lọ lọ? Ìyẹn ilé ẹ̀kọ́ girama Àjàyí ó ṣe ẹwọ́ bẹ̀ ní báyìí o. Ó tún wá tó ọdún mélòó báyìí tí o ti ń tẹ̀lé bàbá mi rẹ lọ sí òkè àná. Ọmọ ọdún mẹ́ta ni wọ́n ti fún ọ nínú tiẹ̀. Ṣé irú ìlú náà ló fi bẹ̀rẹ̀? Ìlú láì ló fi bẹ̀rẹ̀. Ara mi ṣe bẹ́ẹ̀ o, wọ́n bá mi ṣe sáìsì. Wọ́n bẹ̀ ṣe ìwọ̀nba tiẹ̀ tápà rẹ̀ ká ló ti wá ń lùlù. Ìyẹn ara lé, ìjẹ́ yìí náà ti gbọ́. Pé láti ọmọ ọdún mẹ́ta ni Àyànlérè ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ lílù. Kí ni iṣẹ́ táwa náà ń ṣe? Tí à jẹ́ kí ọmọ mọ̀. Àfi ìmọ̀. Ó sọ́nsì, ó lóun wà ní kíláàsì girama àgbà ọlọ́dún. Ó ṣe ẹ̀wọ̀ ni o. Ní ọjọ́ ajé ìkọlù ṣe ẹ̀wọ̀ ni. Ẹ̀yin ní ẹ̀wọ̀. Ó ṣe kó bàbá rẹ̀ ń lé sápẹ́. Lọ́gbẹ̀wé rẹ̀ lọ́gbẹ̀ iṣẹ́ ọ̀tọ̀. Àyè ìwé kíkà ọ̀tọ̀. Ẹ má jẹ́ ká ta
jẹ́ ká ta èdè wa jẹ. Ẹ ṣé bàbá mi, àyànlérè mo dúpẹ́, àmọ́ lóore bàbá mi. Lágbára Ọlọ́run, ilé àtọ̀nà yín náà kò ní dàrú. Ẹ̀yin ará ilé, ètò kù ti di ọjọ́ mẹ́jọ lórí ìkànnì yìí kan náà, Yorùbá Media Entertainment. Tí a tún ti máa mú iṣẹ́ abínibí mìíràn wá sórí tètè gbọ́yìn. Ojú tẹ fi ń wò wá kò ní di. Ojú tí ẹ fi ń wò wá kò ní di. Etí tí ẹ fi ń gbọ́ wa náà kò ní di, kò ní fọ́. Ire o. Yorùbá wa lẹ́tọ̀. Yorùbá wa lẹ́tọ̀. Kọ́ni lọ́gbọ́n. Ètò tó fúnni lóye. Àṣà ṣe Yorùbá ń kọ́. Lọ́tún lọ́tún lẹ́tọ̀. Lábala lábala lẹ́tọ̀. Àṣà ìṣe alábẹ́rẹ́ fún. Ọmọdé kan àgbà ń gbà ètò. Láti ilé iṣẹ́. Media Entertainment sọ. Ilé lóko lókè òkun wọ́n gbà. Tùwàkọ́ fi kọ́ lálẹ́. Ètò lóríṣiríṣi dé. Lọ́tún lọ́tún lẹ́tọ̀. Yorùbá wọlé tó. Lọ́tún lọ́tún lẹ́tọ̀.